Ẹ káàárọ̀, ẹ káàsán o, ẹ kú dédé àsìkò tí oníkálukú bá wà. Gbogbo ilẹ̀ tí gbogbo èèyàn ọmọ Yorùbá wa bá wà pátá. Mo kí yín. Gbogbo yín lẹ mọ orúkọ mi, àmọ́ nítorí àwọn tó bá wò mí for the first time. Ààrẹ Almaroof lórúkọ mi. Mo jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí wọ́n bí mi ní ìlú Aláàfin, Ọ̀yọ́ Aláàfin, Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀màdé ọmọ Àtìbà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò pọ̀ rárá. Mo kàn fẹ́ yànnàná àwọn nǹkan kan pẹ̀lú ọmọ Yorùbá àti nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Kóòtù Òjìrè lénìí. Àwọn parties oríṣiríṣi ló pọ̀ tá a ní nílẹ̀ Yorùbá. Mo wá fẹ́ advice ẹ̀yin ọmọ Yorùbá. Mo dẹ̀ fẹ́ bẹ̀ yín kẹ́ má bínú gbogbo ohun tó ti ṣẹlẹ̀. Bóyá bàbá Bọ́lá Ahmed Tinubu ló bá ṣẹ̀yìn, ẹ má bínú. Bóyá Sanwó-Olú ló bá ṣẹ̀yìn, ẹ má bínú. Tó bá jẹ́ ọmọ Yorùbá kan wà tá a mọ̀ tó bá ṣẹ̀yìn, ẹ má bínú. Ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ kò ń ṣe torí pé mò ń bẹ̀bẹ̀ kí nǹkan fún mi lówó. Àmọ́ ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ ni pé ọmọ Ìgbò ò gbọdọ̀ gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ìdí ẹ̀bẹ̀ mi nìyẹn. Ẹ̀bẹ̀ tí mo dẹ̀ ń bẹ̀ yín yìí ó jọ máa wúlò fún gbogbo wa lọ́jọ́ iwájú ni. Àwọn ọmọ Ìgbò ti lérí, wọ́n ti léka. Mo ti ṣe show kan nítorí ọ̀rọ̀ yìí náà, wọ́n ti block page Facebook mi. Àmọ́ ẹ̀yin tẹ́ bá wo kíní lórí YouTube, ẹ bá mi share kó kan gbogbo ọmọ Yorùbá lọ́wọ́. Bàbá mi Elégùṣì, ìdí tí mi fi lè sọ̀rọ̀ sí ẹ ni pé mo mọ nǹkan tó ń pè ní ọba. Mo mọ iye ọba gan tó rọ́mọ ọba ni mí. Àmọ́ gbà mí ẹ jẹ́ ká máa ṣọ́ ọ̀rọ̀ sọ. In tó ṣẹlẹ̀ yìí ẹ lè dágbé mọ́. Torí mo gbọ́ nǹkan tí Elégùṣì sọ ńgbà kan. Ó ní àwọn kan tó bá ti ẹ̀ ń fún yín lówó àbí tẹ́ bá ti torí pé ẹ fẹ́ support Bọ́lá Ahmed Tinubu, ìyẹn ò ní kẹ́ sọ̀rọ̀ sí gbogbo ọmọ Yorùbá. Ọba ni ẹ́, olówó lọ́wọ́ ọmọ ọba ni ẹ́, òbówó ńlé ni. Tó bá wá bówó ńlé yẹn ò ní kó bá wa sọ̀rọ̀ anyhow. Àbí kó bá ọmọ Yorùbá sọ̀rọ̀ anyhow torí kò sẹ́ni tí ń bọ́ kábíyèsí ò bọ́ ẹnì kankan. Ọmọ Yorùbá là wá. Àwa ò dẹ̀ ní gbà kílẹ̀ Yorùbá lọ. Irú àwọn statement tó make ọba Elégùṣì, statement tó lè balẹ̀ Yorùbá jẹ́ ni. Torí ọmọ Yorùbá ni Sunday Igboho tó fọgbọ́n sòkò sí ó yí àwa. Oní tí Yorùbá bá lọ, Èkó ò ní lọ. Èkó tí ò ní lọ ẹ̀ làwọn Ìgbò fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ yẹn. Tó o bá jọmọ Èkó yẹn ò indicate wípé èèyàn kan ló ní Èkó. Yorùbá ló ní Èkó, kò belong to ọmọ Ìgbò. Ọmọ Ìgbò tí ń fọwọ́ lálẹ̀ fún yín sìn kí lẹ rí ṣe sí. Yorùbá ló ní Èkó, kò belong to ọmọ Ìgbò. Àwa ti rí oríṣiríṣi àmọ́ ìtàn Èkó. Kódà níbi táwa bá dé atúmọ̀ tán Èkó ju ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yàn ọmọ Èkó lọ. Tá bá sọ̀rọ̀ ẹ máa bú wa. Àsìkò yóò ń ṣe àsìkò ìjà. Gbogbo àwọn akíyàn pọ̀pọ̀ tẹ kó jáde tí wọ́n rò pé wọ́n tún ilẹ̀ Èkó ṣe àbí nítorí pé àwọn kan ò dìbò fún APC. Ó ní wọ́n fi ń ṣe nǹkan tó ṣe, wọ́n ń ba nǹkan jẹ́ ni. Ẹ bá gbogbo wọn sọ̀rọ̀. Gbogbo wọn tẹ́ ẹ bá ní tẹ́ ẹ mọ̀ pé wọ́n wà ní in charge pé kán máa búyàn káàkiri lórí Facebook, ẹ bá wọn sọ̀rọ̀. Tí ọmọ Ìgbò bá gba Èkó mọ́ wa lọ́wọ́, ẹ̀yin tẹ́ máa jìyẹ nínú ẹ̀yin olórí Yorùbá máa pọ̀ gan o. Ẹ̀yin tẹ́ máa já nínú òyìnbó ti yẹ ẹ̀ tẹ́ máa jẹ́ ó ń ṣe press up lọ́wọ́ ni. Labour Party lórí láyà wọ́n win ní presidential election nínú Èkó nítorí ìwà tẹ́ ń wù ni. Àmọ́ wò wá ní dákẹ́ nítorí pé ọmọ Yorùbá nation là wá. Gbogbo àwọn police dog yín tẹ́ kó síta, wọ́n tún lérí pé táwa tá à ń ṣe Yorùbá nation bá wáyé lé àwọn máa nà wá, àwọn máa pa wá, wọ́n threaten. Àmọ́ gbogbo ẹ̀ làwọn náà ti ní lọ́wọ́. Ó dẹ̀ ti wà ń fà torí ẹlòmíì máa fi ọ̀rọ̀ ẹnu máa fi kó bá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ó ń dúró lórí Yorùbá nation. Yorùbá nation tẹ́yìn wo ìgan ó wà lára nǹkan tó tó ẹ̀pù bàbá Tinubu. Tí ó bá yé yín máa gé díẹ̀ fún yín. Àwa ríran ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín lọ. Ìdí tí gbogbo àwọn Haúsá fi dìbò fún yín ni pé wọn ò fẹ́ káwa lọ. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa tún gbé kíní ẹ̀gbà another dimension.
gbogbo election tẹ́ rí mú ní Kánò Sokoto Kaduna yẹn nítorí àwa táwa ń jà fún Yorùbá nation lẹ ṣe rí gbogbo yẹn ara nǹkan tó dẹ̀ jẹ́ kẹ́ lose Èkó nìyẹn nítorí pé àwọn Igbo ti gàngàrà wọn ti brainwash ọmọ Yorùbá gbogbo àwọn bàbá wa Ayọ̀ Bánjí àwọn bàbá àwọn Bọ̀dé George and co gbogbo àwọn bàbá yẹn ẹ̀ ṣe dáadáa o àsìkò tó yẹ kẹ́ ẹ wà yìí àsìkò tó yẹ kẹ́ máa tọ́ wa sọ́nà ni nǹkan tẹ́ ti ń lò bọ́ndé ayé yẹn ẹ̀ lè lò mọ́ àsìkò tó yẹ kẹ́ jókòó kan ru kọ́ fún yín ní bread and tea láàárọ̀ ní gbígbóná fẹ́rẹ́fẹ́ kọ́ dẹ́yìn fún yín tó bá jẹ́ dòdò ní àbíṣu kan fún yín àsìkò yìí ni àsìkò tó yẹ kán ru ẹ̀fọ́ ẹlẹ́gùúsí fún yín lọ́sàn-án kẹ́ jàmọ̀là tó fẹ́lẹ́ àbí fùfú àsìkò yìí ni àsìkò tó yẹ pé tó bá dalẹ̀ kẹ́ kó jẹ èso kẹ́ jẹ fruit kẹ́ mu bóyá tíì díẹ̀ kẹ́ jẹ nǹkan tó light kó gé pineapple fún yín kẹ́ mú kẹ́ sùn kẹ́ jẹ kẹ́ wo TV àsìkò tó yẹ kán máa gbé yín lọ sí basketball court lélẹ̀ àsìkò tó yẹ kẹ́ máa lọ síbi table tennis kẹ́ máa fi ṣeré lélẹ̀ àsìkò tó yẹ kẹ́ máa lọ wo movie àsìkò yìí ni nítorí ẹ lè lo nǹkan tẹ́ ẹ ti lò mọ́ àwa tá a jọmọ igun ò lè lo nǹkan tá a ń lò yà á lè lò mọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ mi ò ní pọ̀ tí máa fi kún ọ̀rọ̀ yìí Labour Party wọ́n ti lérí wọ́n ní àwọn máa gba Èkó lọ́wọ́ wa Yorùbá là wa torí tá a bá wí àwọn ọmọ Èkó wọ́n máa forí bẹ́gò wọ́n máa sọ̀rọ̀ kiri a dẹ̀ ti ń sọ tipẹ́ wọ́n máa ní ààrẹ ń bú ọmọ Èkó wọn ò dẹ̀ mọ̀ pàwọn àríran jù yín lọ gbogbo ẹ̀yin ọba tẹ́ dákẹ́ tẹ́ ń wòran ẹ tètè fún support ní Èkó ẹ tètè fún wọn ní support lẹ́kọ̀ọ́ èmi ò sọ pé kẹ́ ẹ dìbò fún APC o mi ò dẹ̀ ní kẹ́ ẹ dìbò fún PDP o bọ̀ láàrin méjèèjì yẹn election yóò gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ ṣebí Fúnkẹ́ Akíndélé ṣe bọ́ ọmọ wa náà ni Yorùbá ni ọmọ Kòdú ni káwọn ọmọ Yorùbá dìde ẹ má ti torí pé bóyá APC kan ṣẹ̀yìn kẹ́ ẹ lọ kó election yẹn fún Labour Party kàkà bẹ́ẹ̀ ẹ darí election yẹn sí PDP ẹ má torí pé PDP ṣẹ̀yìn kẹ́ lọ kó election yín kẹ́ lọ kó fún Labour Party ọlọ́gbọ́n lèmi o mo dẹ̀ máa boast lórí ẹ̀ torí mò ń gbọ́ nǹkan tí mò ń sọ ẹ má ti torí ẹ̀ kẹ́ lọ gbé ìbò yín nítorí pé PDP ṣẹ̀yìn ẹ gbé ìbò yín ẹ gbé lọ fún Labour Party ẹ dìbò fún APC ẹ dìbò fún PDP ọmọ àlè lọmọ Yorùbá tó bá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ gbogbo àwọn bàbá tó ń jáde àtún wá mọ̀ pé àwa tún lè gbọ́n ju àwọn bàbá wa lọ ṣé kán wá gba Èkó mọ́ wa lọ́wọ́ a sì ń sọ̀rọ̀ darandaran àti ìkó ń bẹ̀ ọ̀rọ̀ àwọn darandaran tó ń pè ní darandaran láti sọ tá àti ìkó ń bẹ̀ wọ́n ti rà dájì àwọn yẹn ti níbi almost 60% lẹ́kọ̀ọ́ ọmọ Ìgbò gan ti ní more than 40% àwa tá a jẹ́ Yorùbá gan à ní 10% lẹ́kọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ gbogbo ilé lẹ ti tà tán gbogbo ọ̀nà lẹ ti tà tán ẹjọ́ mi kó má pọ̀ jù ẹjọ́ gbogbo ẹ̀yin ọmọ wa ní ensars tí wọ́n ṣẹ̀ tí àwọn Igbo brainwash yín tọ́níkà ẹ wá dìbò fáwọn lórí Labour Party ẹjọ́ tó lọ ẹ padà sílé tẹ́ ẹ bá dìbò fún APC ẹ dìbò fún PDP tẹ́ ẹ bá dìbò fún PDP ẹ dìbò fún APC èmi ò gbowó lọ́wọ́ ẹnìkankan ọ̀bọ̀ tó lóṣèlú kan bá gbé owó wá sìn máa gbà lọ́wọ́ ẹ̀ máa dẹ̀ campaign fún gbogbo alájọ lówó ilẹ̀ Yorùbá ilẹ̀ wa ni ẹ wo owó tán náà ń generate lẹ́kọ̀ọ́ ẹ wo orú owó tán ń generate lẹ́kọ̀ọ́ Ogun State a tún gbójúlé owó tán ń jẹ ọmọ Ìgbò ṣe lọ sí Ọ̀yọ́ State kán làwọn fẹ́ jáde débi pé ọmọ Ìgbò tún gbé wa lọ sí kóòtù ní House of Assembly lẹ́kọ̀ọ́ wípé à ń sọ Yorùbá ẹ̀yin lẹ fà á ẹ̀yin bàbá yìí lẹ fà yín lẹ fún wọn láyé jẹ wọ́n ti ń gbowó wá fún yín èmi gangan fúnra mi ilé mi ti fẹ́ fi rẹ́ǹtì sọ fún ọmọ Ìgbò last week mo ti pè wọ́n wípé wọn gbọ́dọ̀ gbé fún Ìgbò mọ́ Ìgbò must go plan ọmọ Ìgbò ò dáa fún wa nílẹ̀ Yorùbá ẹ má fi lé rẹ́ǹtì fún wọn mọ́ ẹ má talé fún wọn mọ́ they must go lọ́rọ̀ yìí ọ̀rọ̀ tá a wà ńlẹ̀ yìí Ìgbò must go ni wọ́n ti kọjá àyè wọn wọ́n ti jẹ́ ká mọ orú èèyàn tó jẹ́ èmi ti sọ fún yín láti lẹ̀ pé ọmọ Ìgbò ò ń ṣe kúure nílẹ̀ kóòtù òjire Ìgbò wọn ní nǹkan kan tó fẹ́ ọ́fà Yorùbá ju pé kó bá tiwa jẹ́ lọ gbogbo wọn tó bá ti wá fẹ́ Ìgbò lóyàwó tó bá fẹ́ Ìgbò lọ́kọ má bínú o Yorùbá must stay Ìgbò must go ntẹ́ẹ̀dẹ̀ ń sọ yẹn you guys should go back to your Biafra land you be continue shouting no Igbo no vote in Biafra land no vote in Biafra land ẹ wá recruit ara yín you guys bring yourself back to Lagos you make every money in Lagos ẹ jẹ́ èèyàn ní Lagos ẹ níyàwó ní Lagos
You be a millionaire in Lagos. Why can't you stay in your father's land? East. Ó yàtọ̀ sí west. Lè cross all the way. Emoye river te fo ẹ̀yin ọmọ Igbo. Ayé yín ò ní dá. Ẹ wá ń lẹ́nu fáwa. Ẹ ti fẹ́ sọ́dọ̀gún o. Tẹ́ bá dẹ̀ sọ́dọ̀gún, ọmọ Igbo ẹ lẹ́nu ńbẹ̀. Bọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú APC. Ṣé láwọn Akin Pọ̀pọ̀ tó ń bọ́ta tó ń bú àwọn èèyàn kiri. Ẹ jẹ́ bá wọn sọ̀rọ̀. Wọ́n máa bá ṣẹ́ jẹ́ fún yín o. Àbọ̀rọ̀ lásán fọ́bọlúàbí o. Tó bá dénú ẹ̀, adòdìdì. Mo tún bọ̀ pẹ̀lú part 2.